àtọmọ mi kalẹ̀ tẹ́ yíta jókòó sílẹ̀ lẹ́yìn náà sáré ya fọ́tò wa ebi tó ń pa ọmọ mi láti bí ọ̀sẹ̀ méjì tí òun jẹun lóúnjẹ tẹ bá níwájú rẹ̀ fún tó ń jẹ yẹn àwọn kan náà gbà wá nínú igbó àtẹwọ́ ni agbímẹ́ǹtì àwọn fámìlì ọkọ mi àtàwọn báńdíìtì rẹ̀ dẹ̀ ni pé àtẹ̀mí àtọkọ àtọmọ náà máa fi sílẹ̀ bàtà gbowó tọ́nà tún yọ̀rọ̀ padà kódà wọ́n tún ní ká gẹ́ẹ̀tì fóònù ńláńlá méjì àti ìdíkàt káàdì 20,000 àtúnrà Glo àtúnrà ọ̀tún fi ọkọ mi lẹ̀ náà ọkọ mi sì wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ dákun ẹ gbà mí o. Orúkọ tèmi ni Mrs. Olúwakùsáyọ̀mí Táíwò. Ẹ̀yin èèyàn òótọ́ ọ̀rọ̀ ti padà fojú wọn o òótọ́ ọ̀rọ̀ fojú wọn. Arábìnrin tí wọ́n fi ilẹ̀ lọ́sẹ̀ tó kọjá pẹ̀lú ọmọ kékeré bí ọmọ ọdún méjì báyìí táwọn bandit gbé ní ìpínlẹ̀ Kwara tí wọ́n ní àwọn ológun ló rescue wọn. Arábìnrin yẹn ti bá wa sọ̀rọ̀ ó narrate gbogbo ẹ̀ iye tí wọ́n san fún bandit bó ṣe rìnrìn nínú igbó ta ló mú jáde kúrò láti inú igbó tó fi bọ́ sọ́wọ́ àwọn ọmọ ogun Nàìjíríà gbogbo ẹ̀ ní màdámù yìí ṣàlàyé. Ẹ̀yin èèyàn tẹ́ bá wo fídíò yìí omi ò fẹ́ mọ̀ bọ́ lójú yín pàràpàrà torí ọkọ arábìnrin yìí ó sì wà lọ́wọ́ àwọn ajínigbé tí bá a ṣe ń sọ̀rọ̀ yìí ó sì wà ń bẹ̀ ṣùgbọ́n ẹ̀já ìjọ wo fọ́nrán yìí. Ẹ̀yin èèyàn ẹ jọ̀ọ́ ẹ ṣèrànlọ́wọ́ kan fún mi ẹnikẹ́ni tẹ́ bá nípa láti ṣèrànlọ́wọ́ fún ó lẹ́nìkejì yín ẹ bá mi share fídíò yìí bẹ́ẹ̀ bá ṣe ń rí báyìí tẹ́ ń wò ẹ mọ̀ bá mi share gbogbo gúrùpù tẹ́ bá gbogbo kí bí tí ìrànlọ́wọ́ ti lè dìde fárábìnrin yìí ẹ mọ̀ bá mi share ẹ ṣeun lágbára Ọlọ́run ẹ̀yin náà ò ní sọkọnù ẹ̀ ní sọmọnù ẹ̀yin gan fúnra yín ẹ̀ ní sọnù láṣẹ Èdùmàrè. wọ́n ní táwọn ò bá rówó ká kúkú sílẹ̀ kó máa gbọ́dọ̀ àwọn ẹ dákun ẹ ṣàánú mi má jẹ́ kó pọkọ mi ẹ dákun ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ṣàánú mi o. gbogbo ìgbà tá a fi wà níbẹ̀ wọ́n nà mí wọ́n nà ọmọ mi wọ́n nà ọkọ mi nínú ọ̀nà máa ń nà wá láti àárọ̀ sílẹ̀ máa fi ṣú. wọ́n ṣe discharge mi lánàá ni kódà wọ́n ní 2 weeks time kí n tún wá wọ máṣíìnì kan mi ò rẹ́sẹ̀ rìn mọ́ ẹsẹ̀ mi ti wíìkì mi ò rẹ́sẹ̀ rìn mọ́. Ẹ̀yin olólùfẹ́ gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá ẹ jọ̀ọ́ ẹ máa bá wa share fídíò yìí. Ẹ dákun ẹ̀yin abiyamọ ayé ẹ dákun ẹ ṣàánú mi ọkùnrin obìnrin ọmọdé àtàgbàlagbà ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi gbogbo ìrànlọ́wọ́ 1,000 2,000 kò tó tó kéré ẹ dákun ẹ ṣàánú mi ọmọ tó kéré ara mi ni mí ọmọ ẹ̀yọ̀kan tí mo ṣẹ̀ bí náà ní òun lẹ́yìn ní lórí afẹ́fẹ́ yẹn ẹ dákun ẹ torí Ọlọ́run àti talẹ́ àti tọ̀nà kò sí kankan. Ẹ ti talẹ́. Inú ìwọ̀n lójú àánú ayé ẹ dákun ilé jẹun ìjẹun mọ́ ẹ dákun ẹ ṣàánú mi. Ẹ mọ̀ bá wa share ẹ jẹ́ kó bọ́ sí gbòòrò ayé kó ka gbogbo àwọn abiyamọlá ọkọ arábìnrin yìí sì wà lọ́gbà àwọn ajínigbé 6 million ni wọ́n ní kan mú wá. Ẹ jọ̀ọ́ iye ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún ó lẹ́nìkejì ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ jẹ́ á dìde fún Madam Olúwabùsáyọ̀ tọ́kọ ẹ̀ sì wà lọ́gbà àwọn ajínigbé tó gbẹ̀yìn yín wa ẹ mọ̀ bá wa pín ẹ pín lógúnlógún ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ẹ bá mi dárúkọ yín fún gbogbo àwọn olólùfẹ́ wa pàápàá jùlọ gbogbo ayé wọ́n ti ń gbọ́ yín báyìí kí lorúkọ yín. Orúkọ tèmi ni Mrs. Olúwakùsáyọ̀mí Táíwò. Lẹ́nu lọ́lọ́ yìí ní Òkè Ọdẹ agbègbè Òkè Ọdẹ nípínlẹ̀ Kwara a gbọ́ wípé wọ́n jí àwọn èèyàn kan gbé even ní nǹkan bí ìjẹta àbí ìjẹrin nìròyìn kan gbòde kan pé àwọn ológun ti ṣiṣẹ́ dáadáa wọ́n ti gba àwọn kan lẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé wọ́n ti rescue àwọn kan o wọ́n dẹ̀ lẹ́yìn náà wà lára wọn ẹ bá ń ṣàlàyé fún gbogbo ayé báwo ni ìṣẹ̀lẹ̀ yẹn ṣe ṣẹlẹ̀ gan bó ló ṣe jẹ́. Ó ṣẹlẹ̀ wípé ní on the 28th of September àwọn ajínigbé wọ́n wọ ìlú Òkè Ọdẹ tí wọ́n wá ọ̀pẹ́ẹ̀tì níbẹ̀. So èmi ọkọ mi ọmọ mi àti dádì kan tó sá sínú ilé wa la jẹ́ victim kan gbé lọ sí ibùdó wọn ní ọjọ́ náà. So láti ìgbà yẹn ọjọ́ kẹta náà tó pe àwọn fámílì ọkọ mi tó ṣàlàyé iye tó fẹ́ gbà. So láti bẹ̀ wọ́n ní 200 million làwọn máa gbà wọ́n ṣàbẹ̀ wọ́n rọ̀ wọ́n títí tó fi gba 10 million naira. So ìgbà tí wọ́n ṣàgbà 10 million naira wọ́n ní pé àtèmi àtọkọ mi àtọmọ mi làwọn máa fi sílẹ̀. Ní ìjẹjọ báyìí ni àwọn fámílì ọkọ mi náà gbowó lọ fún wọn. So wọ́n wá nípa àwọn máa fi wá sílẹ̀.
ìgbà tó máa hàn fi wá sílẹ̀ ní ìjẹjọ yẹn tó gbé owó wá ó dijọ́ kejì náà hàn fi wá sílẹ̀ ìgbà tó bá di ọjọ́ Jímọ̀ tó lọ lọ́hùn ọjọ́ Friday wọ́n wá pè mí bọ́ta níbi tó ń fi wá há sí wọ́n pè mí bọ́ta wọ́n ní kàn lọ pe ọkọ mi náà wá wọ́n wá ní pé ọkọ wọn sọ fọ́kọ mi pé kọ́kọ́ mi sọ fún mi pé èmi ń lọ lélẹ́yìn pé àmọ́ òun kò ní lọ torí wọn ti sanwó tiẹ̀ pé owó tiẹ̀ kù 6 million naira káwọn tó fi kalẹ̀ so wọ́n ṣe fi mí sílẹ̀ ní ọjọ́ Friday yẹn ní dédé bí aago 3 sí 4 wọ́n fi mí lẹ̀. 3 ìrọ̀lẹ́ àbóòrù. ọ̀sán. ok. wọ́n mú mi sọdá omi ìgbà tó mú mi sọdá omi tán torí omi wà níbi tí wọ́n máa mú wa sọdá so ìgbà tí ike mú mi sọdá tán ọ̀fọ̀nà mi ò ṣe kankan so láti ìjọ́ Friday yẹn mo wá dààmú títí nínú igbó mo rìn ní ìrọ́nà mo sùn sínú igbó àtọmọ mi níjọ́ Friday yẹn mọ́júmọ́ ọjọ́ Sátidé ìgbà tó tún dijọ́ Sátidé mo tún bẹ̀rẹ̀ ìrìn àjò náà pé kí n tiẹ̀ lè já sí gbangba kí n lè já sọ́nà ní ìrí ọ̀nà ó sún mi ó débì kan ó sún mi mo ní nǹkan tọ́lọ̀ bá fẹ́ ṣe ní ayé mi ní kọ́lọ̀ ń ṣe mo jókòó sínú igbó mo ti rókun mo tajú kán báyìí ni mo rí sùúrù kan ó lọ sí oko ni. kí ẹlẹ́rìí sùúrù kí ló ń jẹ́ bẹ́ẹ̀. èèyàn ní àdùnnà àwọn àgbẹ̀ àwọn olóko sùúrù àwọn Haúsá. ok. bẹ́ẹ̀ ni mo ṣe tajú kan tí mo rí pẹ̀lú ọmọ mi tí mo pọ̀n lẹ́yìn mo bá pariwo sàlámà lẹ́kùn pé kó jọ kó ṣàánú mi bí mo ṣe lọlẹ̀ nìyẹn mo ṣe sáré súnmọ́ mi nìyẹn ó ní bo mo ti ń bọ̀ mo ní àwọn ajínigbé náà ṣẹ̀ fi nílẹ̀ látàná mi rí ọ̀nà tí màá gbà jáde ni kó jọ kó ṣàánú mi pé kódà ọkọ mi sì wà ń bẹ̀ báyìí a sì nídìí owó wa náà bó ṣe pe ẹnìkan lórí fóònù nìyẹn pé òun rẹ́nìkan nínú gbóǹsìn kò mọ ọ̀nà àwọn ajínigbé ló ṣe fi kalẹ̀ pé kí ni kóun ṣe ẹnìyẹn bá ní àkó ẹ̀pù mi ó bá ẹ̀pù mi ó pe ẹnìkejì rẹ̀ tọ́jọ́ wà ní inú oko ẹnìkejì bọ́ta ẹnìkejì pọn ọmọ tèmi òun pọn èmi bá ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò nìyẹn wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní gbé wa rìnrìn àjò nìyẹn tó ẹnìyẹn tó wá tún pè pé ọ̀nà òrékè torí ọ̀nà yẹn yà sí ọ̀nà púpọ̀ ọ̀nà òrékè wà ń bẹ ọ̀nà baba ńlá tá a máa já sí baba ńlá wà ń bẹ ẹnìyẹn á sọ fún pé kó má gba ọ̀nà òrékè o pé wọ́n láwọn kidnapper yẹn ṣẹ̀ lọ sí ọ̀nà òrékè sí pé kó má gbà bẹ̀ o pé ọ̀nà baba ńlá ni kó má gbà lọ tààrà tó bó ṣe ń gbé wa lọ sí ọ̀nà baba ńlá nìyẹn adé baba ńlá tán ní títì táwọn sójà wà ní wọ́n ṣe rí wa nìyẹn wọ́n ṣe dá wa dúró nìyẹn pé níbo la ti ń bọ̀ èmi ni mo wá ṣàlàyé fún àwọn sójà pé wọ́n jí mi gbé mi àtàná náà fi mílẹ̀ ní ìrọ́nà tí màá gbà jáde ẹni tó ẹ̀kú mi nínú igbó leléyìí o wọ́n ṣe gbà mí lọ́wọ́ àwọn sùúrù yẹn nìyẹn in fact mo fẹ́ gba nọ́mbà àwọn sùúrù yẹn ọ̀rọ̀ jẹ́ kí n gbà á àwọn sójà kan náà wọnú gbé tó rescue mi ọ̀ pẹ̀lú àwọn ọkùnrin méjì yẹn torí àwọn èèyàn ti ń sọ káàkiri kódà gbogbo ìwé ìròyìn gbé wọ́n ní àwọn ológun ni wọ́n rescue ni wọ́n gbà yín lọ́wọ́ àwọn bandits ṣé bẹ́ẹ̀ ló ṣe jẹ́ àbí. àwọn ológun ò wọnú gbó láyé àwọn ọkùnrin àgbẹ̀ yẹn ni wọ́n ẹ̀kún mi dé títì dé ìgboro baba ńlá àwọn ológun ìta ibi bẹ́ẹ̀sì wọn náà jókòó sí ọ̀wọ́ ní igbó rárá ẹ má jẹ́ kó parọ́ fún yín ọ̀wọ́ inú igbó ní gbígbà tó máa gba ẹni àtọmọ mi kalẹ̀ tẹ́ níta jókòó sílẹ̀ ilẹ̀ náà sáré ya fọ́tò wa ebi tó ń pa ọmọ mi láti bí ọ̀sẹ̀ méjì tí òrò jẹjẹun lóúnjẹ tẹ bá níwájú rẹ̀ tó fún tó ń jẹ yẹn àwọn kan náà gbà wá nínú igbó. Intention ni wípé ẹ̀san owó ni fáwọn bandits kí wọ́n tó fi yín lẹ̀. Owó ni agreement àwọn family ọkọ mi àtàwọn bandits yẹn dẹ̀ ni pé àtòní àtọkọ àtọmọ náà máa fi sílẹ̀. Bàtà gbowó tọ́nà tún yọ̀rọ̀ padà. Kódà wọ́n tún ní ká gẹ̀ẹ́sì fóònù ńláńlá méjì àti ìdí card 20,000 àtúnrà Glo àtúnrà tún fi ọkọ mi lẹ̀ náà. Ọkọ mi sì wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ dákun ẹ gbà mí o. Ọkọ yín sì wà lọ́dọ̀ àwọn ajínigbé báyìí. Ó sì wà lọ́dọ̀ àwọn ajínigbé báyìí a sì bá wọn sọ̀rọ̀ láàárọ̀ yìí owó náà lọ takúlé lórí 6 million naira. 6 million náà ní kẹ́ ẹ lọ wá.
6 million náà tún ní ká lọ wá ẹ̀yin ọmọ Nàìjíríà ìdákun ìgbà mi ìrànlọ́wọ́ náà la nílò ó ti ń tọ́jú ń bẹ̀ o àárọ̀ yìí ń gbà tó máa tún pè wá wọ́n ní táwọn ò bá rówó ká kúkú sílẹ̀ kó máa gbọ́dọ̀ àwọn ẹ dákun ẹ ṣàánú mi má jẹ́ kó pọkọ mi ẹ dákun ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ṣàánú mi o. ẹ̀yin èèyàn ṣẹ́yìn náà ti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu. bí gbogbo ìgbà tá a ti wà níbẹ̀ wọ́n nà mí wọ́n nà ọmọ mi wọ́n nà ọkọ mi nínú ọ̀nà máa ń nà wá láti àárọ̀ sílẹ̀ máa fi ṣú. ṣùgbọ́n oúnjẹ kò tó mi. ẹ jẹ́ n bi ní ìbéèrè kan báwo làlàáfíà ara yín gan ṣe wúrí báyìí ṣé ṣàlàáfíà ti tó ara. mo ṣèdí ṣáàjì mi lánàá ni kódà wọn ní in 2 weeks time kí n tún wá wọ máṣíìnì kan mi ò rẹ́fẹ́ rìn mọ́ ẹsẹ̀ mi ti wíìkì mi ò rẹ́fẹ́ rìn mọ́. wọ́n gbé mi rìn ní wọ́n ṣèdí ṣáàjì mi lánàá in 2 weeks time àwọn jẹ́nẹ́rà lọ́rùn tún ní kí n padà wá ṣe tẹ́sì mi ẹ̀yin ọmọ Nàìjíríà dákun ẹ ṣàánú mi. gbogbo ẹ̀yin olólùfẹ́ gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá ẹ jọ̀ọ́ ẹ máa bá wa share fídíò yìí ẹ wo arábìnrin tí mò ń bá sọ̀rọ̀ yìí àwọn ni arábìnrin tí wọ́n post lọ́sẹ̀ tó kọjá Mrs. Olúwabùsáyọ̀ Táíwò ṣebí mo gba orúkọ yẹn. bẹ́ẹ̀ni. pẹ̀lú ọmọ kékeré kan báyìí tí wọ́n ní àwọn ológun ni wọ́n rescue wọn ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ látẹnu wọn live and direct báyìí àwọn ni mò ń bá sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ẹ máa bá wa share fídíò yìí tí wọ́n sì ń jẹ́ kó tó wa létí báyìí ni wípé ọmọ ọkọ àwọn ó sì wà ní ọgbà àwọn ajínigbé tí wọ́n ní káwọn ó lọ mú 6 million wá pé báwọn ò bá rí mú wá pípa làwọn ó pa. ẹ dákun ẹ̀yin abiyamọ ayé ẹ dákun ẹ ṣàánú mi ọkùnrin obìnrin ọmọdé àtàgbàlagbà ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi gbogbo ìrànlọ́wọ́ 1000 2000 kò sí tó kéré ẹ dákun ẹ ṣàánú mi ọmọ kékeré ara mi ni ní ọmọ ẹ̀yọ̀ kan tí mo ṣẹ̀ bí náà mi òun lẹ́yìn ní lórí afẹ́fẹ́ yẹn ẹ dákun ẹ torí Ọlọ́run mo ti ronú mi rí mo rò mọ́ ẹ ṣàánú mi ẹ dákun ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ dákun ẹ̀bẹ̀ mi ń bẹ̀ ní ẹ dákun àti talẹ́ àti tọ̀nà kò sí kankan. ẹ ti talẹ́. ní ìwọ̀n lójú àánú ẹ̀yin ọmọ Nàìjíríà lè lè ṣe ló láàánú. lójú àánú ẹ dákun ilé jẹun ìdíyàn mọ́ ẹ dákun ẹ ṣàánú mi. bàbá mi gbọ́pọ̀ mi jáde ọ̀sẹ̀ yìí tó parí ọmọ mi kéré ojoojúmọ́ ló fi ń béèrè bàbá rẹ̀ ó ti béèrè bàbá rẹ̀ dání sí kò sọ pé lọ ra nǹkan wá ni ẹ dákun ẹ má jẹ́ ó lọ títí báyẹn ẹ má jẹ́ bàbá rẹ̀ láre kú ẹ dákun ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ dákun àwọn ẹ bá mọ mí ló ṣe dà ẹ dákun. àwọn olójú àánú ń gbọ́ yín báyìí mo mọ̀ wípé àwọn abiyamọ lọ́kùnrin lóbìnrin tí gbogbo wa ò ní jọ fojú sunkún ọmọ wa wọ́n ń gbọ́ yín báyìí mo mọ̀ pé ìrànlọ́wọ́ máa dìde fún yín gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá ẹ jọ̀ọ́ ìrànlọ́wọ́ tẹ́ ṣe fún wa ní wípé fọ́nrán yìí ẹ máa bá wa share ẹ jẹ́ kó bọ́ sí gbòòrò ayé kó kan gbogbo àwọn abiyamọ lá ọkọ arábìnrin yìí sì wà lọ́gbà àwọn ajínigbé 6 million ni wọ́n ní kán mú wá ẹ jọ̀ọ́ ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun lẹ́ni kejì ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ jẹ́ á dìde fún Madam Olúwabùsáyọ̀ tọ́kọ ẹ̀ sì wà lọ́gbà àwọn ajínigbé ẹ̀yin èèyàn ẹ wò mo nírètí wípé ìrànlọ́wọ́ máa dìde láìpẹ́ láì jìnnà àgbọ́ròyìn ayọ̀ ọkọ yóò wá bá yín lé ẹ ní fojú sunkún ọkọ yín ẹ jáwọ́ ohun tí ó ṣẹlẹ̀ láàrin èmi sọ́la lágbára Ọlọ́run máa dìde ìrànlọ́wọ́ kó bá tún ṣe ń lọ ẹ̀yin èèyàn wa kódà tọ́lọ́run bá ti fún arábìnrin ní àlàáfíà dáadáa wọn ò wá tá a ṣe fídíò wọn tí gbogbo ẹ̀yin ayé tẹ́ ò rí wọn lágbára Ọlọ́run ẹ wò madam ẹ fọkàn balẹ̀ mo mọ̀ pé ìrànlọ́wọ́ yóò dìde láìpẹ́ láì jìnnà gbogbo àwọn ọmọ Nàìjíríà káàkiri gbogbo àgbáńlá ayé wọ́n ti ń gbọ́ wa báyìí ẹ bá ti ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí ìrànlọ́wọ́ yóò máa dìde ẹ má wọrí mo gba Ọlọ́run gbọ́ pé láìpẹ́ láì jìnnà ẹ rí ọkọ yín tẹ́jọ dìmọ́ra yín tínú yín ó dùn tí ọ̀rọ̀ yóò sì padà já sọpẹ́ ẹja fi mọ́ báyìí láìpẹ́ láì jìnnà wọ́n tún padà wá bá ẹ̀yin èèyàn wa wọ́n tún wá padà bá yín sọ̀rọ̀ ẹ ṣeun gbogbo ẹ̀yin wa ẹ máa bá wa pín ẹ pín lógúnlógún ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n